Ẹ̀yin èèyàn wa, wọ́n ní bí iná ò bá tán láṣọ, ẹ jẹ́ kí ìtàn lè kánná. Bẹ́ẹ̀ ni o, nǹkan ń bẹ láàfin Ọjájá. Wọ́n ní lówùúrọ̀ yìí, bí àwọn elders lákùrẹ́, wọ́n tún ṣe ya dé ọ̀dọ̀ kábíyèsí nìyẹn láàárọ̀ yìí. Wọ́n ní pẹ̀lú bride price Naomi. Kábíyèsí, ó tó gẹ́, enough is enough. Ọmọ tiwa kò fẹ́ ẹ mọ́. Fi ọmọ wa lẹ̀ kí ìwọ náà jókòó jẹ́jẹ́ tiẹ̀. Kábíyèsí, pẹ̀lú bó ṣe ló nífẹ̀ẹ́ ọmọ wa. Ọmọ wa, ara ọmọ wa ò balẹ̀ ní gbogbo ìgbà. Ọkàn ò balẹ̀, bẹ́ẹ̀ lára ò balẹ̀ torí pé ó fẹ́ fẹ́ ẹ. Torí pé ìdílé ìpò fẹ́ fẹ́ kábíyèsí. Àwọn ò fẹ́, àwọn ò tí ẹ̀ kó jẹ mọ́. Àwọn ò jí sọ̀rọ̀ mọ́. Gba owó ẹ̀ àti mọ́mọ́ tiwa. Kíákíá. Kábíyèsí kí ló tún dé, kí ló tún rí, kí ni ìṣọ́ náà, kí ni nǹkan tó ń ṣẹlẹ̀? Lọ́ba ni ó mọ nǹkan tó ṣẹlẹ̀. Àná tó ní kí wọ́n máa bọ̀ paternity ni kí wọ́n ṣe nǹkan ní àbí pé paternity àbí torí pé àwọn olórí wọ́n sọ̀rọ̀. Àwọn elders kọ̀ọ̀kan nínú ààfin wọ́n sọ̀rọ̀. Ṣé tàwọn Láfógìdì ló fẹ́ wí àbí tàwọn ìsọkúsọ táwọn èèyàn sọ? Ó jẹ́ kó máa ń trust ọmọ wa mọ́. Ó dẹ̀ ló nífẹ̀ẹ́ ọmọ wa ní gbogbo ẹ̀. Trusting tó dẹ̀ mọ̀ pé Naomi ò ní ẹni méjì tó ń fẹ́ ju ìwọ kábíyèsí lọ. Still, wọ́n ti lọ ṣe test, kí ló ń jẹ́ DNA. Àwọn ọmọ yẹn 100% ní ẹ̀jẹ̀ àti tàwọn ọmọ bára wọn. Dídí àwọn ọmọ mẹ́ta, wọn ò yí rí ẹ o. Ẹ̀rù ò dẹ̀ bá Naomi. Kò sí ibi tó bá ní kí Naomi ó yà o. Ó máa darí ẹ sí ìbọn ọmọ yẹn máa lọ pẹ̀lú ìbẹ̀rù, pẹ̀lú respect, pẹ̀lú ọ̀wọ̀ tọ̀wọ̀tọ̀wọ̀ lọ́mọ yẹn ní fún. Still, ó wá lọ ń dá àtìká, ó lè jẹ́ bẹ́ẹ̀, ó lè má jẹ́ bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká ẹ̀dá máa gbọ́ ọmọ bọ̀. Ó dẹ̀ wà, láì sọ fún pé ó fẹ́ ṣe irú nǹkan bẹ́ẹ̀. Ó dẹ̀ wọ́n ní wọ́n fẹ́ lọ sí shrine. Ọmọ yẹn dẹ̀ tẹ̀lé. Kò sí rí shrine tó bá ní kí Naomi tẹ̀lé. Pẹ̀lú bó ṣe jẹ́ onígbàgbọ́ because of ìfẹ́ ńlá tó ní sí ẹ. Kò ní still, kábíyèsí ò tí gba ọmọ àwọn gbọ́. Torí ẹ̀, wọ́n ní bọ́mọ yẹn dẹ̀ tó kú ṣe gbọ́ ọmọ fún yín. Ẹ ṣá lọ ṣe test yín. Ó ti tán àbókù. Ojú tú ti Sàtánì àtàwọn ọmọ ogun ẹ̀. Wọ́n dẹ̀ ní ọmọ gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀. Clear, loud and clear pé ọmọ yẹn ti kábíyèsí ní 100%. Kí lẹ tún fẹ́ kí Naomi ṣe? Ìtí Naomi request kò sí ìtẹ̀ṣe náà. Báwo ni ọmọ wọn ṣe fẹ́ ní protection ní ààfin? No. Enough is enough. Ìtúwé pé ẹ trust Naomi. Naomi dẹ̀ sọ pé òun náà dẹ̀ trust yín mọ́ torí ẹ̀yin gan ti dá Naomi lóríṣiríṣi ọ̀nà. Ẹ sọ pé kí Naomi máa bọ̀ láàfin. Àbò wà lórí ẹ̀. Ìtọ́jú bẹ́ẹ̀ lọ náà máa tún ṣe fún. Ọmọ kéékèèké ayányányán. Wàá tún fi ọ̀rọ̀ bò mọ́lẹ̀. Wàá tún fi gbogbo àwọn nǹkan fancy ayé wàá tún fi bò mọ́lẹ̀. Wàá ní kò sí. Ẹ wo wọ́n ní 2 weeks tí ọmọ yẹn lò ní ààfin nǹkan tójú ẹ̀ rí. Táwọn olórí fojú ẹ̀ rí mẹ́wàá. Ọmọ yẹn máa wà ń jókòó. Wọ́n wá bá. Àfi tó bá wà nílé nìkan. Ṣé kábíyèsí ṣé Naomi ló máa ṣọ́ káàkiri? Kọ́kọ́ wọn má balẹ̀ nílé ọkọ ẹ̀. Torí ẹ̀ lọ́mọ ṣe rí náà. Inú fún àyàfo lójoojúmọ́ òun ò ṣe mọ́. Jẹ́ kó òun jókòó ti àwọn ọmọ òun ní ilé òun ní Àkúrẹ́. Kò sí problem. Kábíyèsí tó bá mọ̀ pé fẹ́ máa fẹ́ òun níbẹ̀. Still, àwọn elétí ọlápá tí o tún gbà láàyè láti jókòó sáàfin kan tó máa disturb wọn. Tó tún disturb, tó ń jẹ́ kí ọkàn kábíyèsí gan balẹ̀. Wọ́n jẹ́ kí ọkàn Tádé ní káwò balẹ̀. Wọ́n tún jẹ́ kí ọkàn Naomi balẹ̀. Wọ́n tún máa gbójú gbóyà, wọ́n tún wá disturb Naomi ní Àkúrẹ́ mansion. Kò sí nǹkan tí kábíyèsí ṣe sí. Gbọ́ pé àwọn pípì yẹn wá sí Àkúrẹ́ mansion wá disturb Naomi. Kò sí nǹkan kan tí kábíyèsí ṣe sí. Kí ló dé? Wọ́n ní kábíyèsí, àwọn pípì yẹn lẹ nífẹ̀ẹ́ jù. Ẹ fi Naomi lẹ̀, ẹ fọmọ wá lẹ̀. Àwa ti mọ̀ mọ́, ẹ gbowó orí. Wọ́n ní kábíyèsí ò gbà. Wọ́n kábíyèsí bẹ̀bẹ̀. Wọ́n ló bẹ̀bẹ̀. Látàárọ̀, àárọ̀ yìí ni kí ni ìṣẹ̀lẹ̀? Kì í ṣàná o. Wọ́n ní bí kábíyèsí ṣà ń bẹ̀ ọ́. Ó kàn jù.
òun máa tún àtúnṣe. Wọ́n ní àtúnṣe tó kì í ṣe èní kì í ṣe àná ló ti ń promise wa pé ààbò tó dájú wà lórí Naomi. Ọmọ wa sọ pé ó ti ń sú òun. Ó ti sú òun. Òun ò ṣe. Òun ò gbà. Òun ò dẹ̀ gba gbogbo èyí tó ń sọ yẹn. Òun ò gbàgbọ́. Báwọn ò tiẹ̀ fẹ́ nọ́sẹ̀nsì, àwọn ò tiẹ̀ fẹ́ gbọ́ àléébù kankan lára ọmọ wọn. Wọn ò tiẹ̀ fẹ́ gbọ́ kankan. Ọmọ ti sìn ẹ́ débi tó yẹ, tó ti bí ibi tó tọ́ àti ibi tó yẹ. Pé therefore, gba owó orí ẹ̀. A fẹ́ gba owó orí Naomi. Wọ́n ní kábíyèsí sí pé ìdúró sí bẹ̀rẹ̀ sí bọ́ kábíyèsí. Wọ́n ní èní ló ṣẹlẹ̀ o, kì í ṣe gbogbo àti ti tẹ́lẹ̀ tó ti kọjá. Wọ́n ní ìtò àwọ̀ ọ̀sẹ̀ kan tó bí àwọn fámílì Naomi, àwọn elders látàkúrẹ́. Wọ́n bá nígbà táwọn délé pé látàná tó mọ wọ́n ṣe délé báyìí. Wọ́n ní kan náà àwọn ọmọ yẹn wá ń gbóná fò. Àwọn ọmọ tí kankan ò ṣe tẹ́lẹ̀. Pé kí ló dé? Ta ló wá ń sá kiri? Àtàná ni Naomi ń sá kiri. Tó sá síbi sọ́sọ́, sọ́ síbi sásọ̀. Nítorí pé àìnígbàgbọ́. Ọlọ́run kan ló mọ̀, Ọlọ́run ló mọ̀, Ọlọ́run ló mọ̀. Kí ló dé? Wọ́n ní ó gbé ọmọ lọ ṣe pàtàkì láìṣe pé ó gbé ọmọ lọ ṣe kíní ní ṣíra. Láìṣe pé kábíyèsí sọ fún ẹ. Ó dẹ̀ tàn rẹ̀ ni kó máa gbé ọmọ bọ̀. Wọ́n mọ orúkọ tó ti fi, Ọlọ́run kó ṣàánú. Mo mọ̀ pé kò sí ohun ìjà olórúkọ tó lè ṣe sí ọmọ Ọlọ́run tó máa pa lára. Ọlọ́run máa wo ọmọ sùn. A fẹ́ atẹ́gùn, a fẹ́ gbà àlàáfíà sí ọmọ yẹn lára. Omi ara àti ẹ̀jẹ̀, Ọlọ́run á tún ṣe. Ọmọ yẹn kankan ò ní ṣe. Wọ́n ní nǹkan tó bí wọn nú nìyẹn. Wọ́n ní Naomi kan tó sunkún látàná pé wàhálà tó ń ṣe. Kí ló dé tí kábíyèsí ò gbàgbọ́? Kí ló dé tí kábíyèsí ò ṣọ́nù gbogbo? Wọ́n nígbà tí kábíyèsí lè ti ṣe gbogbo ẹ̀sìn. Ṣojú kábíyèsí ti jà pé ó ti lọ ṣe gbogbo, ó ti ṣe paternity, ó ti ṣe DNA, ó ti ṣe ti àwọn ṣìráì. Ǹjẹ́ ó tán àbùkù? Kí lẹ fẹ́ kí Naomi ṣe? Pé so nǹkan tó ṣe àwọn fámílì Naomi nìyẹn. Àwọn elders wọ́n náà wá láàárọ̀ yìí. Láyé enough is enough. Wọ́n ní kò sí nǹkan tí kábíyèsí tó fẹ́ ṣe fún wọn pé àwọn ò gbà wọn. Kó gba owó orí ẹ̀. Wọ́n náà mà bínú tán. Kì í ṣe kékeré. Ó mú ní kí sáré gbé wá sí ti wọ̀ yìí. Wọ́n ní Naomi. Wọ́n ní kábíyèsí. Óyè ń bẹ̀bẹ̀ àti mọ ibi tí tó máa sọ̀rọ̀ yẹn dé. Ibi tó máa sọ sí ẹ̀sìn wọn. Ọlọ́run á bá wọn parí. Kábíyèsí gbogbo nǹkan tó ń béèrè lọ́wọ́ kábíyèsí á rójútùú. Kábíyèsí náà awakọ̀ Ọlọ́run á ran kábíyèsí lọ́wọ́ láti jẹ́ kí gbogbo nǹkan tó wà nílẹ̀ yẹn kó kúrò. Kí ọkàn Naomi lè balẹ̀, kọ́kàn àwọn ọmọ ẹ̀ náà lè balẹ̀. Kí wọ́n rí bá ti ṣe kọ́rọ́nà gbégbá. Bẹ́ẹ̀ ni o, ẹ̀yin èèyàn wa. Mo ní kí n sáré gbé ó lè wá sí etí ìgbọ́ yín. Torí àtúnígbó ilé ká má sọ pé àtúnsọ fún yín. Bẹ́ẹ̀ ni. Torí tẹ bá tó lọ gbọ́ ń bò mí máa ní àwọn èèyàn ti wọ̀ sọ irú ilé fún wa. Kò sí nǹkan tó ń bọ̀ tí mi ní jẹ́ kẹ́ mọ̀. Torí ẹ̀yin olólùfẹ́ mi jùlọ ní ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Ẹ bá share, kẹ́ bá like, kẹ́ dẹ̀ bá subscribe. Jésù Olúwa wa. Ààbò Ọlọ́run á dájú lórí wa o. A ní ṣubú dànù lọ́lá Olódùmarè ọba ìyanu. Jésù Olúwa wa. Amen. Ẹ bá máa fi tó kù sí comment section. Jésù Kristi Olúwa wa. Ẹ ṣeun. Mo dúpẹ́ mo mọ̀ ọ́ lóore. Jésù Olúwa wa. Amen.